nítorí bó ṣe yọ adájọ́ àgbà ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹgbẹ́ àwọn agbẹjọ́rò fẹ́ gbéná wojú Adeleke. Ẹgbẹ́ àwọn amòfin lórílẹ̀‐èdè yìí, Nigerian Bar Association NBA, ti bu ẹnu àtẹ́ lu bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adeleke ṣe pàṣẹ pé kí adájọ́ àgbà Oyèbọ́lá Adépèlé Òjó lọ́ọ́ kúnlé nílé. Ẹgbẹ́ náà ṣàpèjúwe ìpinnu tí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun fi ránṣẹ́ sí gómìnà láti yan adelé adájọ́ àgbà mìíràn rọ́pò Adépèlé gẹ́gẹ́ bí ìwà títàpá sófin. Nínú àtẹ̀jáde kan tí alukoro àpapọ̀ ẹgbẹ́ náà Akórèdé Habib Lawal fi síta ló ti ní àwọn kò ní í fọwọ́ lẹ́rán wòran kí gómìnà Adeleke àtàwọn asòfin rẹ̀ máa hùwà àrífín sí ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè yìí. Ẹgbẹ́ náà sọ pé òfin orílẹ̀‐èdè yìí ti ọdún 1999 kò rújú lórí ọ̀nà tí wọ́n fi lè yọ adájọ́ àgbà ìpínlẹ̀ kúrò nípò. Ohun àjòjì sì ni fún ilé ìgbìmọ̀ asòfin kankan láti sọ pé òun pinnu pé kí adájọ́ àgbà yẹ̀bá díẹ̀. Ó ní ìdájọ́ ẹjọ́ Nganjiwa àti FRN ti sọ ní pàtó pé tí ẹnikẹ́ni ní ẹ̀ka ètò ìdájọ́ bá hùwà tí kò tọ́, wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ sọ fún àjọ tó ń rí sí ìṣàkóso wọn, ìyẹn National Judicial Council NJC. Bákan náà ni ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí ti dájọ́ nínú ẹjọ́ Elelu Habib pé kò sẹ́ni tó lè fi ohunkóhun yọ adájọ́ àgbà láì kọ́kọ́ fi tó àwọn NJC yìí létí. Ó ní ó yanilẹ́nu pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lè mọ̀ọ́mọ̀ kọtí ikún sí ìdájọ́ ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ National Industrial Court tó wà nílùú Ìbàdàn, eléyìí tó ká ìjọba lọ́wọ́ kò láti dá sí ọ̀rọ̀ adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun. Nítorí ìdí èyí, ẹgbẹ́ náà sọ pé àwọn kò ní faramọ́ yíyan onídàájọ́ Ọláyínká Afọlábí gẹ́gẹ́ bí adelé adájọ́ àgbà lọ́ṣùn, nítorí pé ìjọba wọn kò tẹ̀lé òfin tó tọ́ lórí yíyọ adájọ́ àgbà. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ náà yóò gbé ìgbésẹ̀ láti rí i pé ìwà àìbọ̀wọ̀ fún òfin ọ̀hún kò dúró ńlẹ̀ rárá. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.